kílẹ̀ tó ẹ tó tún kù lọ́wọ́ Agbala Gabriel Muyideen ṣàlàyé ẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gbọ́. Àwọn tó ń tì ẹ́ nǹkan tí wọ́n ní kó o máa ṣe nìyẹn pé tó o bá ti ń threaten Agbala Gabriel tó ń bà lórúkọ jẹ́ á lè pè ẹ́ láti bẹ̀ ẹ́ pé kí ló fẹ́ gbà kí ló fẹ́. Mo kí gbogbo ọkàn alààyè jákèjádò àgbáyé lórúkọ Jésù, yóò dára fún wa. Nípa ọ̀rọ̀ tí Muyideen tún sọ yìí tó ní Agbala Gabriel fi kú wá ń kiri and then ẹ̀tọ́ tó wà lọ́wọ́ Agbala Gabriel pé ó fi ń dùn. Kílẹ̀ tó ẹ tó tún kù lọ́wọ́ Agbala Gabriel Muyideen ṣàlàyé ẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gbọ́. Ẹ̀tọ́ ẹ tó wà lọ́wọ́ Agbala Gabriel tí Agbala Gabriel fi fẹ́ pa ọ́ tó ń fi kú wá ọ kiri tí ò fẹ́ fún ẹ, ṣàlàyé ẹ̀ fún gbogbo ènìyàn kí wọ́n gbọ́. Nítorí báyìí ń sìn Agbala Gabriel ti gbéwèé lé ẹ fún ọ, bóyá ó tún wá ní mọ́tò tó rà síbẹ̀, bóyá ó dẹ̀ ń dáwó jọ sí Agbala Gabriel lọ́wọ́, ṣàlàyé ẹ̀ so kí àwọn ènìyàn bá ẹ dá sí, àbí kó lọ ságọ́ ọlọ́pàá kó lọ make report. Ẹ jọ̀ọ́ Agbala Gabriel, o mọ́tò mi wà lọ́wọ́ ẹ o, owó tí mo dá sí wọn lọ́wọ́ wà lọ́wọ́ wọn o. Wọ́n lè pè wọ́n, wọ́n béèrè bẹ́ẹ̀ tí gbogbo ilé tó ń ṣe yìí ìwà afibisólóore ni. Ó dẹ̀ ti lórúkọ ẹni, orúkọ tí ò dáa òun ló ń jẹ́ yẹn. Ṣùgbọ́n nínú èrò tèmi, blogger ló fẹ́ dà Muyideen, blogger òun ló fẹ́ dà sí Agbala Gabriel lọ́rùn. Àwọn tó ń tì ẹ́ nǹkan tí wọ́n ní kó o máa ṣe nìyẹn pé tó o bá ti ń threaten Agbala Gabriel tó ń bà lórúkọ jẹ́ á lè pè ẹ́ láti bẹ̀ ẹ́ pé kí ló fẹ́ gbà kí ló fẹ́. Ìwọ náà wá lè ráyè bíìlì Agbala Gabriel. Blogger ló fẹ́ dà Muyideen, gbogbo ẹ̀ làwa ti mọ̀. Ibi tó ò tí sọ̀rọ̀ dé, ibi tó ò tí dé, ibi òye tí wọn ò tí tún fún àwọn tó fún ẹ ní ìmọ̀ràn tí wọn ò tí fún ẹ, àwa ti mọ̀. Ibi tí wọ́n ń sún ẹ lọ nìyẹn pé kó dá blogger sí lọ́rùn kó lè máa fowó bẹ̀ ẹ́, kò dáa o. Ìwà afibisólóore ni tó bá fẹ́ k'Ọlọ́run bínú sí ẹ, lọ jáwọ́.